pẹ̀lú bí ẹgbẹ́ afẹ̀míṣòfò tuntun tó dàbí ẹgbẹ́ afẹ̀míṣòfò Boko Haram àti àwọn ọmọ ìyá wọn bíi ISWAP bó tún ṣe jáde, ìyẹn ẹgbẹ́ tí wọ́n pè ní ẹgbẹ́ Lakurawa. Níṣe ni àwọn ọmọ Yorùbá ni wọ́n máa ti ń sọ̀rọ̀ síta wípé ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn alágbára pàápàá láti apá òkè ọ̀yà, ìyẹn àwọn alágbára ilẹ̀ Haúsá, iná mọ̀ọ́mọ̀ gbé ẹgbẹ́ afẹ̀míṣòfò náà dìde láti fi gbógun ti ààrẹ Bọ́lá Tinubu àti láti má ṣe jẹ́ kó rí sáà ọdún 2027 ṣe. Ẹ rántí pé lọ́sẹ̀ tó kọjá yìí ní tẹlifíṣàn Yorùbá tó gbé ìròyìn jáde bí ẹgbẹ́ afẹ̀míṣòfò tuntun tí wọ́n pè ní Lakurawa bó ṣe ti jáde o, tó sì jẹ́ pé ìpínlẹ̀ Sokoto ni àwọn ẹgbẹ́ burúkú náà ti jáde. Igbákejì gómìnà ìpínlẹ̀ Sokoto Alhaji Idris Gobir òun ló tú àṣírí yìí lásìkò tó ń gba àlejò àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ sójà ní Nàìjíríà, tó sì jẹ́ kó di mímọ̀ pé ẹgbẹ́ Lakurawa náà wọ́n ti dìde bíi ti Boko Haram níṣẹ́ ni wọ́n sì ń pa àwọn èèyàn káàkiri ìpínlẹ̀ Sokoto. Kódà ó jẹ́ kó di mímọ̀ pé ìjọba ìbílẹ̀ bíi 5 ní ìpínlẹ̀ Sokoto làwọn ẹgbẹ́ Lakurawa náà ti ń ṣiṣẹ́ bí báyìí tí wọ́n sì ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò gidigidi. Bó tilẹ̀ jẹ́ pé adelé ọ̀gá àgbà sójà tí Tinubu ṣẹ̀ṣẹ̀ yàn tí ó jẹ́ ọmọ Yorùbá, ìyẹn ọ̀gágun Ọlátúbọ̀sún Olúyẹdé, ó ti ṣàbẹ̀wò sí ìlú Sokoto láti wádìí àwọn ẹgbẹ́ Lakurawa yìí, ṣùgbọ́n táwọn ọmọ Yorùbá ń sọ pé àwọn tí mọ̀ báwọn alágbára ilẹ̀ Haúsá bó ṣe máa ń ṣe, wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ló gbé ẹgbẹ́ náà dìde, tó sì jẹ́ pé ẹgbẹ́ náà níṣe ni wọn yóò máa lò láti fi máa fi ẹ̀mí àti dúkìá ṣòfò, èyí tí wọn yóò fi lè lò tako Tinubu láti ṣe sáà kejì. Wọ́n ní bí wọ́n ṣe gba ayé ìjọba Jonathan jẹ́ lọ́dún náà lọ́hùn, tí àwọn bọ́ǹbù àti ìfẹ̀míṣòfò ẹgbẹ́ Boko Haram wá ń pọ̀ tó ń lékè ń kà sí, wọn ló ṣeé ṣe kó jẹ́ pé iná fẹ́ fi ẹgbẹ́ Lakurawa ṣe, tó sì ní láàrin ọdún kan sí méjì tí ètò ìdìbò tuntun míì yóò ti máa súnmọ́lé, wọn yóò ti lo ẹgbẹ́ náà láti fi bàyè Tinubu jẹ́. ìyẹn pé bí ètò ààbò tó bá ti mẹ́ẹ̀ gidigidi, wọn yóò lè lò láti polongo tàbó láti má ṣe jẹ́ kó rí sáà kejì ọdún 2027 kó rí ṣe.